Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú afẹ́rẹ́ yìí, a kú gbádùn àsìkò yìí. A kú bójú ọjọ́ ìṣúra, a kú bó ṣe ń lọ. Mo tún mú ànọ́dá ìròyìn kàyéfì mi wá síwájú wa ní etí ìgbọ́ wa ní wákàtí. Lọ́ba ní Tóbi lọ́ba, olórí Tóbi. Èmi tiẹ̀ sọ pé àwọn principalities ìpẹ́wẹ̀wẹ̀ àti kéékèèké pé wọ́n gbóná tó Mariam àti Ashley. Àṣé tòun náà wẹ̀. Ṣé mọ̀ pé orí ìrìn ni, ó mọ orí ìrìn. Tí ẹ wẹ́ gbogbo àríkèrèkè gbogbo street tó sọ pé òun ní. Ó máa bọ́ lọ́hùn wájú. Ó dẹ̀ bọ́ lọ. Tí ẹ ti wo tí ẹ lé. Àwọn tó jù lọ gan wọ́n ṣe wọn àṣírí wọn tú bó ṣe ń ṣe ni wọ́n ń fèèlì. Tán ọ̀rọ̀ náà lọ tán nìkan ṣe. Bẹ́ẹ̀ ni o. Wọ́n olórí Tóbi. Ó lọ plan fún woman kan tó wá pẹ̀lú agbọ́ngbà yẹn. Àṣé gbogbo pọpọ ṣe ṣe wọn. Kábíyèsí o, ìyàwó yín o, Naomi o. Ó lọ ṣe surrogate o. Ọmọ tí pé kò lè bí ìbẹta, kò lè ṣe gbá, kò lè ṣàwo, pé ṣé ikùn ẹ̀ yẹn, pé irọ́ ló pa. Irọ́ ló pa pé kò lè fi bí ìbẹta, kò lè fi ṣe kíní. Àwọn òpè àwọn ọ̀dẹ̀. Wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé kíní yìí ti wà ńlẹ̀lẹ̀. Gbogbo plan yẹn ti wà ńlẹ̀ láti ìgbà tí Queen Naomi tẹ̀. Gbogbo ìgbà tí Queen Naomi wà ní stampede yẹn tó ní problem tó fi ní offense. Ó ṣe gba ó ṣàwòkọ́ tó lọ tẹ̀sẹ̀ wọ́n lóyún ló wà náà. Àsọtẹ́lẹ̀ dẹ̀ ti wà fún kábíyèsí pé inú àwọn ìyàwó inú àwọn olórí ẹ̀ kó máa bí ìbẹta. Bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní foríkorí nìyẹn. Ta ló fẹ́ bí, ta ló fẹ́ ilé ní bóyá òun lòun kàn, bóyá òun lòun bí, bóyá òun ló fẹ́ bí, bóyá òun ló fẹ́ ṣe. Gbogbo yín pátápátá lè mọ nǹkan tá à ń sọ yìí. Ó ti ṣẹlẹ̀. Àtijọ́ tí Naomi ti fi inú ṣoyún báyìí. Náà ti bẹ̀rẹ̀ sí ní polówó oyún Naomi o. Naomi lóyún o. Naomi lóyún o. Láti ìjọ́ tọ́mọ yẹn ti bẹ̀ tó ti fi ní ṣoyún. Ló wá dì sí tó wá bí ìbejì náà wá sọ pé gbà ọ́ ló lóyún. Ẹ mọ̀ pé àwọn olórí burúkú wọn pọ̀ gan ní ayé yìí. Ọlọ́run nìkan ló ń kó wa yọ lọ́wọ́ wọn. Ṣé ẹ mọ̀ pé ṣe lólórí Tóbi lọ plan fún woman kan pé kó wá sáàfin. Kó wá parọ́ pé òun gọ́gọ́gọ́ ló ń bí àwọn ìbẹta yẹn pé Naomi rà lọ́wọ́ òun. Gbóbìnrin yẹn ló tiẹ̀ bá ṣe oyún yẹn. Olóbìnrin yẹn ló bá Naomi gbé oyún yẹn. Yóò ní surrogacy. Tí wọ́n lóbìnrin yẹn bá gbé oyún yẹn pé Naomi ò ní ṣòwò. Ìgbà yẹn Naomi wà ní Àkúrẹ́ mansion kò tí ì dé sáàfin. Ṣùgbọ́n àná ló ṣe dé sáàfin tí gbogbo wa ń rejoice tá à ń yọ̀. Wọ́n ti mọ̀ pé ìyà tó máa jẹ wọ́n ní ààfin yẹn. Pẹ̀lú wọ́n ṣe sọ pé wọ́n ní ṣíwọ́ nù iṣẹ́ ibi tí wọ́n máa ju màálù tó gbẹ̀yìn ní dairy. Torí di ìwé tó máa fẹ́ sá kúrò ní ààfin yẹn. Ọ̀rọ̀ wọn á ju ti màálù tó gbẹ̀yìn ní dairy. Ìwé tó máa fẹ́ sá ẹsẹ̀ wọn máa kan ìpàkọ́ ní this time around. Ṣùgbọ́n yìí ń lé wọn jẹ́jẹ́ lè wọ́n dáhùn ò lọ. Kábíyèsí bá wọn polówó ó pààrọ̀ wọ́n ṣe kíní. Ẹ̀yin ará bíbá òun ò nífẹ̀ẹ́ ẹ̀yin mọ̀. Ẹ̀yin mọ bẹ́ ṣe wọnú ààfin yìí. Ẹ̀yin lẹ mọ gbogbo iṣẹ́ tẹ́ ṣe tó fi di pé òun kàn nífẹ̀ẹ́ yín by force by fire. Ẹ̀yin lẹ sọ pé kò gbọdọ̀ mú Naomi padà. Naomi kíni ó ti lọ nìyẹn. Kábíyèsí náà ló gbé Naomi lé wọn lọ́wọ́. Yes now. Ó gbé Naomi lé wọn lọ́wọ́. At the end of the day. Ọlọ́run wá sọ pé kábíyèsí mistake tó ṣe ó gbọ́dọ̀ ṣàtúnṣe. Ara àtúnṣe yẹn náà ni gbogbo nǹkan tí kábíyèsí fojú rí. Bẹ̀tẹ̀ Ọlọ́run ti dáríjì. Ọlọ́run nífẹ̀ẹ́ kábíyèsí ní rẹpẹtẹ. Pẹ̀lú àwọn ọmọ tó fi compensate kábíyèsí ó lágbára. Ìyanu ni ìjìnlẹ̀ ní ọ̀rọ̀ náà. Kò sẹ́ni tó lè ta fèlèfèlè wọnú àárín ọ̀rọ̀ yìí. Torí Ọlọ́run kọ́ ó rán àwọn ọmọ yẹn wá sí ilé ayé láti wá tu kábíyèsí nínú, láti wá tu lójú, láti wá tu gbogbo ààfin yẹn. Wọ́n rán àwọn ọmọ yẹn wá tún ààfin ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ yẹn dàbí ọ̀rọ̀ Jésù. Ìyanu ni pé wá ìwọ ló máa tún gbogbo ilé ayé ṣe. Pé wá kó lọ kú fún àwọn
àwọn ẹlẹ́ṣẹ̀ pé ẹni tó bá gba Jésù gbọ́ yóò rí ìyà ìnípẹ̀kun. Òun làwọn ọmọ yẹn wá ṣe fún kábíyèsí pé gbogbo ìṣòro kábíyèsí pé káwọn ọmọ yẹn wá kó wá tán gbogbo ìṣòro kábíyèsí bẹ́ẹ̀ ni. So ìjìnlẹ̀ làwọn ọmọ yẹn, ẹni ta fẹ́lẹ́fẹ́lẹ́ ó fi rẹ̀ tàfàlà, ó fi rẹ̀ ta fẹ́lẹ́fẹ́lẹ́ ó fi rẹ̀ tàfàlà because Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ìtọ́ ń ṣe tó ń jarun pa tó ń japoró tó ń ṣe kinní tó ń lépa Naomi. Òun ni wọ́n sọ pé olórí Tóbi lọ plan fóbìnrin yẹn pé kóbìnrin yẹn lọ sọ kinní kan kó dẹ̀ dé ààfin nọ́tàn tí adé olórí Naomi ọmọ wọn kàn lọ bàjẹ́ lẹ́yìn pé irọ́ ló pa ọmọ yẹn tó ní iṣẹ́ wọn ló ní o iṣẹ́ Mary náà kò ṣe gbogbo ẹ̀ gbogbo àṣẹ gbogbo àjọmọ̀ gbogbo wọn tí o lè tí kì torí pé wọn gba ìbejì lọ́wọ́ òun dẹ̀ ló fà kábíyèsí ò dẹ̀ ń ṣe ẹni tó rorò tó yẹn ẹjẹ́ àṣe DNA ẹjẹ́ àṣe paternity ẹjẹ́ àṣe gbogbo ẹ̀ wọ́n kọ̀ wọ́n láwọn ò ṣe ó dẹ̀ ẹjọ́ táwọn ṣe ti tradition wọ́n wá ń sá àìmọye ó ti pọ́dún kan sí ó ti lé lọ́dún tó ti ń bẹ̀ wọ́n tí kábíyèsí ti ń bẹ̀ wọ́n tó ti ń bẹ Tóbi tó ti ń bẹ Ashley ẹjọ́ ẹjẹ́ ká ṣe surrogate nǹkan wà tí gbogbo yín fẹ́ ná owó wà ọlá wà gbogbo ẹ̀ wà dúkìá wà everything òun á wílẹ̀ fún yín ẹni rárá pé kinní tó fẹ́ wílì fún gbogbo fún àwọn ọmọ yẹn pé kó wílẹ̀ ẹ̀ta wọn ò ní ṣe níbo náà ti ń ṣe irú ẹ̀ who does that èṣù wo ló fẹ́ ṣèyàn téèyàn máa gba nǹkan tí ò sí nǹkan tí ó tọ̀ òun ò ṣe kó wá sọ pé òun ò ṣe àbí nígbà tí kábíyèsí sọ pé òun kọ́ dòdò àwọn ọmọ yẹn ẹ̀dẹ̀ ṣe sẹ́rógè kó lè kẹ́ni ẹlẹ́ni ẹ ṣe DNA kó lè yé gbogbo wa kó lè yé yín kó lè yé gbogbo everybody tó ń gbọ́ ìyẹ̀wò ẹlẹ́ẹ̀ṣẹ̀ báwo ni kábíyèsí ṣe fẹ́ support yín torí tí torí ẹ̀yin oníṣẹ́ ibi yẹn ni Ọlọ́run ṣe rán àwọn mẹ́ta yẹn wá láti wá nu omijé kábíyèsí kúrò torí ìṣòro tẹ gbé sí kábíyèsí lọ́rùn ti pọ̀ jù ẹ̀yin aláṣejù Ọlọ́run ti mú yín bẹ́ẹ̀ ni ó ti dá kábíyèsí láre ó ti fi Naomi compensate kábíyèsí pẹ̀lú àwọn ọ̀bẹ̀ta ọbí ojú tí yín kò lò bó wà wò báyìí ẹ̀yin tó jẹ́ pé tó yẹ kẹ́ wà nù ọláńlá kẹ́ máa yọ kẹ́ máa ṣe gbogbo everybody ló fẹ́ láti wá sí irú ipò yẹn kó jẹ́ pé kọ́ tiẹ̀ kọ́ máa forúkọ lásán pé èmi ìyàwó ọba èmi ìyàwó ọba yẹn gan yẹn ti tó ìtó ẹ wá fọwọ́ yín fà yín yóò tẹ wá bẹ́kùnbẹ́kùn ẹni kí kábíyèsí má fẹ́ yàwó kò ṣe ní fẹ́ yàwó ẹ̀ ṣẹ́yìn tẹ́ ti tàtẹ́ra gbogbo yín second handed ni ẹ̀rẹ̀ rẹ ni tó jàjà mú yàwó tó mú ẹni ẹlẹ́ni tó dẹ̀ mú yàwó tuntun ìyàwó ẹ̀ tó fẹ́ ní ṣùlọ́kà chances kì í ṣe gbogbo ó ti fẹ́ kẹ́yìn kẹ́ tó fi oríṣiríṣi wá fi tu kábíyèsí lójú tí kábíyèsí fi wá gbà yín wọlé ogun ti ká gbogbo nǹkan ti ká lọ́wọ́ lójú kábíyèsí Ọlọ́run ti gbàkóso ẹ wá ń bínú kí lẹ ń bínú fún ẹ̀yin èèyàn mi Naomi ti wá sáàfin o àṣírí tú o wọ́n lóbìnrin yẹn tó sọ pé kábíyèsí o òun lòun gbóyún o òun lòun láwọn ọ̀bẹ́ta yẹn wọ́n ní kábíyèsí ó lóun ti lọ ṣe DNA ó lóun mọ̀ pé plan work ni wọ́ọ̀kẹ́ ò lọ ó léwu mà yẹn ó lé tèfètèfè ẹsẹ̀ ò balẹ̀ nígbà yẹn lọ́ba ní wá dé ní o bọ́bìnrin yẹn ṣe wá dé ní àṣẹ àwọn alálẹ̀ tí ń fìyà jẹ àwọn ogun ọ̀run tí ń fún lẹ́gbàá wọn náà ti fẹ́ nà pa ìdúró sí ìbẹ̀rù sí fún bí ẹni tó gbódó mì wọ́n ní ṣe lóbìnrin yẹn pé tẹ̀ bá orí játijàti orí jìnrìn ló bá wá sáàfin ló dọ̀bálẹ̀ pé kábíyèsí kan gbà wọn kábíyèsí kò jọ òun wàá mọ̀ pé Naomi ti dé sáàfin o ibi tó ti ń bẹ kábíyèsí láàfin pé nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe kí kábíyèsí pé kò darí já kábíyèsí ní wúrà yìí òun ò mọ ẹ̀rì ńbọ ló ti wá ńbọ ló ti ṣe kinní wọ́n ní ṣe ní kí Naomi kan làánú lẹ̀ tó ń wò pé ta lè léyìí kí ló ń wá kábíyèsí ló ń bá sọ pé kí Naomi ẹ jọ̀ọ́ o ẹ bá wa bẹ̀ kábíyèsí o àwọn ti wá parọ́ o àwọn ti wá ṣe o pé òun ni pé ìjọ tí kábíyèsí ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló rán ẹ níṣẹ́ yìí wọ́n ní kò sọ kábíyèsí lè kúrò láàfin ó wá dé ní ó ní kóun wá kọ̀ǹfẹ́sì lòun ṣe wá pé olórí Tóbi ni o olórí Tóbi ló rán òun o olórí Tóbi ló ní kóun wá parọ́ pé àwọn ọmọ ọ̀bẹ́ta yẹn pé irọ́ ni Naomi ń pa póun lòun bí pé jọ́kì ní àná lòun ò ní sọ ṣùgbọ́n wọ́n san owó bàǹtàbàǹtà fóun owó mọ̀ pé bó ṣe fẹ́ rí ni òun kàn sọ tiẹ̀ pé kó fi da àárín kábíyèsí àti Naomi rò pé tìtorí ẹ̀ ló ń ṣe wá yẹn pé ṣùgbọ́n èmi kò wá jẹ́wọ́
pé kábíyèsí jọ kó dáríjì òun. Kí kábíyèsí dáríjì òun ti ṣe wọ́n ní ṣe ni Naomi káwọ́ lè rí pé kábíyèsí ṣé gbogbo eléyìí ṣẹlẹ̀ lẹ́ẹ̀lẹ́ sọ fún òun. Kábíyèsí ní kí ni kó òun sọ fún un. Ó ṣẹ̀ṣẹ̀ ń ja ogun yìí ni kò tí pẹ́ tóun ti ń ja irú àwọn ogun yìí pé òun mọ̀ pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ irọ́ náà ń pa. Mo jẹ́rìí ẹni tí mo ní pé mo ti mọ̀ pé irọ́ náà ń pa pàṣírí máa tú. Wọ́n ní fún nǹkan pé kábíyèsí ò tiẹ̀ mọ̀ pé òun ti ẹ̀ ní obìnrin yẹn pé so ìwọ yìí lórí járinjàrin báyìí pé òun ti ẹ̀ mọ̀ pé òun ti ẹ̀ àṣẹ ìyàwó ìyá ti bà á. Wọ́n ní wọ́n ti fún ní kòbókò Holy Spirit kòbókò wọ́n ti fún ó ti rí játijàti. Wọ́n ní iná yoyo òun ló fi dé ààfin lẹ́nu láti wá jẹ́wọ́ àṣírí wá tú. Ọba ní Tóbi ní gbogbo Tóbi ló rọ̀ ǹjẹ́ mo ní kí n sọ fún yẹn èèyàn wa because tá a bá sọ pé ká máa rojú àwọn pípù yìí ilẹ̀ aṣù ilẹ̀ àmọ́ ojoojúmọ́ ni àfi tó bá jáwọ́ àìjáwọ́ ìyá jẹ ọlọ́run tiẹ̀ mọ orí ìyà tó ó ti deposit ìyà tó máa san tó máa jẹ fún olúkálùkù wọn kó túbọ̀ máa tẹ̀síwájú. Ìlú Bíbélì sọ fún wa pé ní ẹni ń ṣe rere kó máa ṣe nìṣó náà ẹni ń ṣe ibi kó dẹ̀ máa ṣe nìṣó àti iṣẹ́ ibi àti iṣẹ́ ire gbogbo ẹ̀ kò sí ìtó gbé gbogbo ẹ̀ ló máa olúkálùkù wọn máa kọ́ ẹ̀san ṣùgbọ́n wọ́n yìí ń gbapá wọ́n yìí ń gbẹ́sẹ̀ inú wọn ń dùn ẹ̀mí tọ́lọ̀ fi fún wọn wọ́n rò pé àwọn làwọn ní ó dìgbà náà nù. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi share kí ẹ bá mi like mo ní kí n sáré wá ta yín lò lógbó pé nǹkan tá a tún rí gbọ́ lélẹ̀ olórí Tóbi gbogbo nǹkan tó ń plan òfò ló já sí ẹ ṣé ẹ̀yin èèyàn bẹ ṣe ń tẹ́tí sí ẹ bá mi share kí ẹ bá like kẹ́lẹ́ bá ìtókù sí comment section ẹ bá subscribe ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa God bless you amen bye.